kú dédé àsìkò yìí ní gbogbo ibi tá tí ń wò wá káàkiri àgbáláyé. Àwa náà tún ni Surprise Entertainment Online TV. Àwa náà tún ni àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa. Àtúntì bọ́ síta ní òwúrọ̀ ti tòní láti tún jáde wá. Ara ọ̀tọ̀ tún ni ti tòní o. Àwọn obìnrin tí wọ́n yan iṣẹ́ Maruwa láàyò, tí wọ́n ń ṣiṣẹ́ dírẹ́fà Maruwa, àwọn ni a wá síta lénìí láti wá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lẹ́yìn ọmọ kóbìnrin ń ṣe iṣẹ́ Maruwa, wọ́n pọ̀ jaburata tí wọ́n wà Maruwa. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ọkùnrin ni nítòótọ́, ṣùgbọ́n wọ́n ti pọ̀ nídìí rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n wà Maruwa, tí wọ́n fi ń mú oúnjẹ òòjọ́ wọlé lọ fún àwọn ọmọ wọn láti ṣe ìtọ́jú ara wọn náà. Torí ẹ̀ la ṣe jáde wá lónìí. Orúkọ ti tèmi ni Bùkọ́lá Adéníjì, àfèjíṣẹ́ wa yín náà ni, ẹ máa bá wa ká lọ. Ṣe fún ẹjẹ́ ó tó wá ẹ má jẹ́ aṣojú kòkòrò ọmọ làkejì bàbá wo sàrẹ̀ ọlọ́wọ́ àwẹ̀ ó lẹ́gbin. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe. Ìsàrẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin ọ̀rẹ́ mi. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe o. Ẹni bá jáde ló bọ́. Èèyàn pọn mi tàkósà ti lówó lọ́wọ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Ẹ káàárọ̀ ìyá wa, ẹ kúṣẹ́ o, ẹ mà kúṣẹ́ gan ni. Mo rí yín gẹ́gẹ́ bí dírẹ́fà Maruwa, ẹ kúṣẹ́ mà. Ẹ jọ̀ọ́ ẹ dákun, ṣé ẹ lè bá wa sọ ìdí tó fi jẹ́ wípé iṣẹ́ Maruwa yìí lẹ yàn láàyò láti máa wà gẹ́gẹ́ bí obìnrin? Torí a rí wípé iṣẹ́ ọkùnrin ni, ṣùgbọ́n a ti ń rí àwọn obìnrin náà nídìí ẹ̀ nísìn. Ṣé ẹ lè bá wa sọ nǹkan tó sún yín débẹ̀ tó fi jẹ́ pé òun lẹ̀yin yàn láàyò láàrin gbogbo iṣẹ́ tó jẹ́ iṣẹ́ obìnrin tó wà níta, tó fi jẹ́ wípé iṣẹ́ dírẹ́fà Maruwa òun lẹ̀yin yàn láàyò? Ẹ ṣé púpọ̀ sista mi. Ṣé rí inú mi rí lè dùn gan pẹ̀lú kẹ́sẹ̀ tẹ́bí mi lérè. Torí pé kí ni Maruwa yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sì dúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe bí mi lóhun tó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tó ń pè ní òye àti Ọlọ́run wà. Kí ló yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé Maruwa yìí kò jẹ́ kí n ṣiṣẹ́ aṣẹ́wó from beginning náà, right, kò bá ń tara mi. Kò lè yẹ kí n tún jẹ́ nìkan tó yẹ kó tún máa jẹ́ pé bóyá mo wá ń tọ́jú lé bí káàkiri. Second, ẹ̀kẹta tún wà ní pé tó yẹ kí n máa dúpẹ́ lórí Maruwa tí mo wà ní pé kò tún wá ṣe mí lẹ́nu tó yẹ kó tún máa kú dànù tó tún máa ronú kú. Because nǹkan tó ṣú mi dé mi dé mọ́ra ó ní agbára gan. Mo jẹ́ olókoòwò ńlá tí mo ń ta ọjà, tí mo open sílẹ̀ mi lọ kọ̀ọ̀kan mi ti kú. But àwọn ọmọ mi mò ń tọ́jú wọn ṣẹ́rù ti, but àwọn olè wá kó ṣọ́ọ̀pù mi, ó kó gbọ̀jà mi gan. So mo ti ráyè láti struggle pé báwo mo ṣe fẹ́ gẹ̀tẹ̀ owó láti máa ta ọjà mi tó ráwọn èèyàn mọ́ mi dáadáa. Ṣùgbọ́n ìgbà tí mo lọ tí mo bọ̀ tí mi rí option kankan, mo kàn rẹ́kùn nǹkan tó sọ fún mi pé ṣé báwo ni pé ṣé mo lè lọ kọ́ Maruwa? Mo lóbìnrin ni mí, báwo mo ṣe fẹ́ kọ́ Maruwa tó fẹ́ máa wà Maruwa? Báwo mo ṣe fẹ́ kọ́ pẹ̀lú Maruwa? Ó ní kí n kọ́, mo ní mo máa ń bẹ̀rù o. Ẹni pé tí n bá ti dé di ọkàn mi máa kúrò ńbẹ̀. So inú mi dùn kán lára àwọn tó yẹ pé wọ́n máa ń tajà fúngbà tí mo ṣe ń torí spare part nǹkan kan ni mo ń tà pẹ̀lú ìjọ ẹ̀. So ẹni ẹ ṣáà kọ́ mi charity, mo ṣáà ń wà Maruwa yẹn. Nígbà tí mo dé wà mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Níwọ̀n bá tẹ́rẹ́tẹ́rẹ́ ọ̀gá mi tó gbé múra fún mi, òye àtọ́lọ́run wà, àwọn alálùbáríkè yẹn ni wọ́n, àwọn méjèèjì ṣáà mo ṣáà ń ṣọwọ́ wọn. Ìgbà mi tọ́jú pé mo ṣe ń wà tọ́jú pé mo lè má rówó pé kíní kọ̀ọ̀kan gbà wọ́n ní kí n wá fáwọn oníjọ́ kejì pàtó rí owó tó tún jù bẹ́ẹ̀ lọ́jọ́ kejì máa sponsor àwọn ọmọ láti jẹun lazareti. So mo ní pé changes wà fún àwọn ọmọ mi, wọ́n ń jẹun gbogbo ẹ̀ change. So n tó sún mi débẹ̀ ni pé torí pé mo ní problem, but inú mi dùn pé Maruwa wọn kó Maruwa ṣètà òṣèmí lẹ́yìn tó yẹ kó wọn àfọ lè lọ tàbí mi nílé ìjà náà, ṣùgbọ́n aṣẹ́wó yẹn kò mọ́ mi lára láti lẹ̀ ikú máa sọ pé máa lè ṣe, ṣùgbọ́n ronú yẹn máa fẹ́ wà. So ó dẹ̀ lè ṣe mí lè ṣe. So Maruwa
adúpẹ́ lọ́wọ́ òyìnbó tó ṣe Maruwa àtàwọn tó tún fọ́ tẹ́wọ́ gbà pé kó wá sí Nàìjíríà inú mi dùn gidi gan torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ò bá ti sọnù thank God inú mi dùn lórí question tẹ̀bí mi lérè ònìyàn tí mo dáhùn ṣé tó lé mi débẹ̀ nìyẹn pé problem so that's it but thank God. ẹ kú ìyànjú Ọlọ́run ní kọ ìgbìyànjú wa àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn obìnrin tó jẹ́ wípé wọn ò níṣẹ́ lọ́wọ́ tí wọ́n wá wò wípé tàbí àwọn tí wọ́n wò wípé iṣẹ́ ilé iṣẹ́ ìgbín ni iṣẹ́ kinní kan ni mi ì lè ṣe bí àwọn obìnrin àmọ̀ràn wo lẹ ní fún wọn. ṣé o àmọ̀ràn tí mo ní fún àwọn obìnrin tí wọ́n lè ṣe ni pé bẹ́ẹ̀ mi ṣe wà mo ti rí ọ̀rẹ́ mi kan tí mò ń drive lọ tó cross mi níwájú à ń pẹ́ ni ẹni ìyá Dọ́lápọ̀ ó ń tajà nínú ọjà ńlá Fẹ̀dán market tó wà ń bẹ̀rẹ̀ ṣé o pé àbá mo ṣe máa wọ Maruwa kí nìkan tí mo bá débẹ̀ kí ló dé nǹkan kan gbà pé kò sí nǹkan tó jọ kó máa embarrass mi bíbá mo ní kó jọ mo ṣáà rí pé mo sáà mú wálé mo dọ́gbọ́n bá sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ ó sanjú kí máa bẹ̀ lójú jẹ́ lọ orí mi àwọn tó mọ̀ mí mẹ́ wá ní òrí lágbájá ó wọ́ọ̀sì fún o ọ̀kọ̀lọ́kọ̀ ló fẹ́ kàkí láti ṣẹlẹ̀ dáadáa ṣó gbogbo yẹn ó dẹ̀ rí mi pé wọ́n sọ mi lórí tẹlifíṣàn pé àwọn olè tán fẹ́ pa kò sí yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ rí gbogbo àwọn nǹkan tó yẹ pé nǹkan tó háì tí ò dáa pẹ̀lú mi ó tún rí mi láyọ̀ àtàlàfíà pé mo Maruwa tó pẹ́ bóyá tá lọ́ bá lọ àbóbọ̀ gbé á dá màá sì padà sí ìdí iṣẹ́ mi ṣàmọ̀ràn tí mo ní fún wọn ni pé kò ṣiṣẹ́ kankan tí ò dáa bó jẹ́ pé ilé ọjà lèèyàn bá ń gbá iṣẹ́ ni níṣẹ́ ni kí n má tijú pé iṣẹ́ kan lòun ò lè ṣe mọ́ tí ẹni tí màá lè ṣe yẹn máa achieve ní ẹ̀ gbọ́dọ̀ máa wá ok àmọ́ tí mo ní fún wọn ni pé kán change torí pé kí ni bá ní ṣe rí àwọn àgbàlagbà sọ pé ọ̀la lè má rí bẹ́ẹ̀ tá bá lérò pé iṣẹ́ tó ń ṣe àwọn ìrìn àjò tó ń rìn àwọn ọwọ́ tó ń gbé láti máa ṣe nǹkan tí ò tọ́ torí Maruwa yìí tọ́ o láti máa wà tí ò ṣe rí láwùjọ ó ṣe rí wá láwùjọ bó ṣe jẹ́ sí ọkùnrin yìí so tó máa lérò pé bí ó ṣe máa rí lọ nìyẹn ó lè gbẹ̀yìn yọ kó yọrí sí nǹkan tí ò dáa fún wọn àmọ̀ràn tí mo ní fún wọn ni pé kó change kó lọ ṣiṣẹ́ kó mọ̀ pé iṣẹ́ kan iṣẹ́ wọ̀ ṣiṣẹ́ tó ṣe no iṣẹ́ wọ̀ sẹ́rà tẹ́rà ṣó ẹni ibi tó bá bára wọn kó gbà pé àmúwọ́ Ọlọ́run ni àwọn àgbàlagbà máa ń sọ pé bàbá ṣe wáyé páàrí òun là máa ń rí so olórin kan tó kọrin pé better dey come everything sì máa wà okay àmọ́ tí mo ní pé kó change mind wọn láti èní lọ kó change mind wọn kó má wò kó bí owó kan táwọn ń rí wìwì báyà lọ́wọ́ ọkùnrin kan lọ́wọ́ sugar daddy kan lọ́wọ́ kíníkan ó lè yọrí síbòmí then ègún yẹn tún máa lè farahàn lórí ọmọ kọ́mọ náà máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dọ̀ ọkùnrin àtòbìnrin torí ọkùnrin tó wà lazy náà wà so ó lè farahàn lórí ọmọ mo fún ọ lámọ̀ràn pé kó jò títorí tọlọ́run bóyá Christian or Muslim ni wọn kó jọ kó wo Quran tàbí kó wo báyé bíbélù kó ṣe. ẹ káàárọ̀ mọ́mì wa ẹ kú iṣẹ́ o ẹ kú àtàárọ̀ ẹ dákun láti Surprise Online TV láti wá ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ obìnrin ìyáálé báwo ni iṣẹ́ Maruwa yìí báwo ló ṣe rọ̀ yín lọ́rùn àti pàápàá jùlọ báwo ni ẹ ṣe ń kọ́ọ̀pù pẹ̀lú iṣẹ́ inú ilé. mọ́mì wa kò ń ṣe pé ó rọrùn bẹ́ẹ̀ gẹ̀ but à ń gbìyànjú torí ìgbà tí ò sí ọ̀nà míì èmi wò pé kéèyàn ṣiṣẹ́ ilé ó sàn ju kó máa rìnrìn kùnrin àbí kó máa tọrọ owó lọ náà gbàgbà tó lọ ń dá mi lọ́lọ́pọlọ pípé tára mi dẹ̀ pé so mo fi wò pé kí n máa ṣiṣẹ́ yìí mo níṣẹ́ ọwọ́ mi tí mò ń ṣe tẹ́lẹ̀ fashion designer ni mí àmọ́ pẹ̀lú bí Nàìjíríà ṣe rí lọ́wọ́ tá a wà yìí so mo gba shop gbà tó sọ olùrànlọ́wọ́ shop yẹn padà collapse and àdúgbò bí tí mo kó lọ ó jẹ́ kí n lose so many customers mo wá close the shop mi so mo kó irinṣẹ́ mi padà sí ilé so by the time tí mo wá délé yẹn gbogbo nǹkan le gan so mo wá ń sọ fáwọn ọmọ mi ọkùnrin first born mi 18 years ni ó wá ń sọ pé òun fẹ́ lọ train fún kẹ̀kẹ́ àbí ọ̀kadà mo wá wò pa níṣẹ́ tó máa fi train fún kẹ̀kẹ́ yẹn mo rí àwọn tó mi tó ń ṣiṣẹ́ Maruwa àtàwọn tí ò tó mi so tó bá dẹ̀ ti lè lọ train bẹ́ẹ̀ yẹn kò ní láǹfààní àti lọ sí school mọ́ ó dẹ̀ wù mí láti jẹ́ kọ́kọ́ wọn mi kàwé mo wá wò pé okay pé I can do it pé kó jẹ́ kémi jáde síta God so good àwọn ọjọ́ tí mò ń jáde so mo kàn rẹ́ nìkan mo á sábà mo dẹ̀ ní interest pẹ̀lú iṣẹ́ yẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà ní à ẹni tó máa train máa gba 10,000 mo ní kò sí problem so ọjọ́ kejì kí n má gbọ́rọ̀ yẹn gùn láti má gba time mi so ọjọ́ kejì mo ní láti jáde so mo lọ bá máa yẹn ni okay ó wá introduce mi sí ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ yìí ìyẹn ló máa gba 10,000 máa tí ì bá ní 10,000 lọ́wọ́ kọ́ wá ní any amount pé first day kí n mú 3,000 wá ìgbà tó ṣá train mi lọ́jọ́ yẹn ó gba 1,500 lọ́wọ́ mi so ọ̀gá mi yẹn náà tó fi mí fún ẹlòmíì so from there ìgbà tí mo wá good tán mo ní láti máa gba deliver so mo gba kẹ̀kẹ́ àkọ́kọ́ mo last dent gbà yẹn so mo padà recover kí tó ṣe wá lọ sí mass kẹ̀kẹ́ so ibẹ̀ ni mo ti wá train tí mo ṣe wá gba kẹ̀kẹ́ mi jáde báyìí so à ń gbìyànjú náà. ó lágbára o Ọlọ́run ní kọ ìgbìyànjú wa àmọ́
pẹ̀lú iṣẹ́ tẹ wá ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń wá yìí bí aago mélòó lẹ máa ń kúrò nílé bí aago mélòó lẹ máa ń padà sílé. Okay, time of school a máa dúró àṣọ obìnrin a ṣiṣẹ́ ilé àwọn ọmọ mi dẹ̀ máa lọ sí school tó àwọn ọmọ mi kéré gan so wọ́n á lọ sí school after kan bá lọ sí school bóyá bíi 7:30 to 8 mo tó máa ń jáde so tó bá dẹ̀ ti di lálẹ́ máa ń close 8 ǹjẹ́ tí yóò bá sí school máa ń close ní 8 but tí school bá wà bóyá bíi 7:30 to 8 lálẹ́ báyọ̀ máa tó close bẹ́ẹ̀ ni mà. ṣé àwọn dádì yín ṣé wọ́n support yín pẹ̀lú iṣẹ́ yìí àbí ẹ̀ ń dáṣe ní àpò ara títí yín ni. wọ́n support mi wọn ò sọ bọ́ àjọgbé so àjọgbé mo ń gbé èlò mi so. pẹ̀lú àwọn ọmọ yín àbí. yes so ìyẹn mo fi wò pé mo lè fi iṣẹ́ yìí láti fi support ara mi and láti fi táwọn ọmọ mi lọ sí school. àmọ́ pẹ̀lú ibi tẹ́lẹ̀ ti lọ gba kẹ̀kẹ́ yẹn bí èèlò ni wọ́n gbé sílẹ̀ fún yín àti pé báwo lẹ ṣe ń sanwó padà fún wọn. so kẹ̀kẹ́ wọ́n gbé sílẹ̀ fún wa ní bóyá 2 million plus òun náà gbé sílẹ̀ fún wa so wọ́n máa ń gba 20,000 ìyẹn lọ́sẹ̀ ẹni tí ò bá lè san lọ́sẹ̀ máa ń san lójúmọ́ 4,000 per day òun la máa ń san lójúmọ́ so wọ́n fi ààyè Saturday Sunday sílẹ̀ fún wa ní max yes. so pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dá 20,000 padà ní ọ̀sẹ̀ àbí 4,000 naira per day yẹn báwo ló ṣe wá tún rọrùn fún bùkátà tinúlé. à ń gbìyànjú àní dúró ní tá a bá ti dúró a mọ̀ pé yóò padà rọrùn. ṣé níwọ̀nba tó ń wọlé yẹn náà ó rọrùn láti gbọ́ bùkátà nulé. ó tó ná níwọ̀nba ó sàn ju kéèyàn máa tọrọ lọ so ó tó ná níwọ̀nba. so nígbà tẹ wá kọ́ ọjọ́ mélòó lẹ fi wá kọ́ tẹ fi wá mọ̀ wípé èmi náà ti gbójú mo ti gbóyà mo ti lè gbé àti pé nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn nǹkan wo ni lẹ bá pàdé bóyá bí àwọn challenges kọ̀ọ̀kan ṣé ẹ fi kọ́ ṣé wọ́n kọ́ lu yín. mọ́mí ó pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ níbẹ̀rẹ̀ so ìgbà tí mo kọ́kọ́ mo lò bóyá bíi a month so torí mo stubborn kí n tó yẹ dáadáa dépò ọ̀gá mi máa ń bínú gan pé ẹ wo tẹ bá ń ronú ẹ kọ́kọ́ lọ pa ronú tí ẹni tó bá ń ronú ò lè gun mọ́rú àǹkọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so later mo wá wò pé iṣẹ́ yìí mo fẹ́ ṣe ni so ó gbà mí ní àsìkò díẹ̀ kí n tó mọ̀ lẹ́yìn ìgbà tí mo wá mọ̀ tán tó inú mi wá ń dùn tí n bá ti wá ń diṣẹ́ gan inú mi máa ń dùn gan tó mo believe pé àfa ìṣiṣẹ́ mi làfa ìrówó tí n bá ti fi lè jáde àtọ́làtọ̀ bó ṣe wulẹ̀ kó kéré mọ́ màṣáàrì nǹkan mú lọ dé tèmi àtàwọn ọmọ mi tá a jẹ nípa aṣẹ́ ṣùṣubú yẹn mo ṣubú kẹ̀kẹ́ mo kọ́ gba kẹ̀kẹ́ kan so kẹ̀kẹ́ tí mo gbà bóyá ó kù díẹ̀ kó pé 2 months ó ní mo ṣubú so mo ní injury lẹ́sẹ̀ débi pé ẹsẹ̀ mi gan ò tí ì san gan tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ most of àwọn èèyàn ń bú mi pé kí ló dé ìwọ tó ti gbà torí mi lè rìn fún 24 hours tí máa fi jókòó nídìí kẹ̀kẹ́ tí máa fẹ́ tọ̀ máa gbé kẹ̀kẹ́ mi débi tí máa ti tọ̀ ni bọ̀ mo wò pé tí mi ò bá ṣe kò sẹ́ni tó máa fáwọn ọmọ mi lóúnjẹ so èmi náà ni mò ń gbọ́ bùkátà lórí wọn so máa wò pé during the time tí mi bá fi ṣe àti pẹ́rẹ́ tí ìbàjáde tà mí owó gan mo fẹ́ fi rògùn tí màá fi tọ́jú ara mi bọ̀ mo dúpẹ́ mo ti lè rìn dáadáa báyìí so. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn obìnrin tó jẹ́ pé wọn rí bí kankan lọ àbí tí wọ́n wò wípé mi ì lè ṣe irú iṣẹ́ ìjáre mi ì lè ṣe kíní kan bá ìjáre bí àwọn obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ àmọ̀ràn wo lẹ ní fún wọn gẹ́gẹ́ bí obìnrin. mọ́mí wa kò dáa kí ọmọbìnrin má níṣẹ́ lọ́wọ́ o ibùdó kan téèyàn bá ní tí yóò bá fẹ́ tó kó wọ́nà mi láti tún wá nǹkan míì fi kún so that a lè tó níwọ̀nba torí Nàìjíríà tá wà lọ́wọ́ yà lè níṣẹ́ kan ló tó wá jẹ àfi kéèyàn gba bọ́lọ́run bá ṣe kéèyàn gbìyànjú ó dáa gan kò ní jẹ́ kéèyàn jẹun tó rí nǹkan tó wù jẹ nígbà míì á ṣe kí ni á lè rí jẹ so èmi rí sẹ́yìn ní rí i pé iṣẹ́ ni ibùgbà àwọn ọkùnrin wa tó máa ń sọ fún mi pé ìyá ìtorí pé ojú obìnrin máa ní láyéláyé yín tí bá ti wà ń diṣẹ́ mú máa rí mi pé obìnrin ni mi ọkùnrin ni mí tí má délé lọ́dọ̀ àwọn ọmọ mi yẹn ni mo tó di obìnrin ìgbà mi àjọ ọmọ ọgbọ́n kìíní bíbá yín ni o bẹ́ẹ̀ máa ń ríra mi ní rí i pé tí má ti wà ń diṣẹ́ ìrí ọkùnrin mo máa ń ríra mi ò ríra mi rí obìnrin torí pé iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń jẹun tí mo dẹ̀ fi ń tọ́ àwọn ọmọ mi níwọ̀nba èlé. àwọn union tó máa ń gbowó ìta nǹkan kan báwo lẹ ṣe ń kóòpù pẹ̀lú wọn ṣé wọn kì í rí yín nírí pé obìnrin ni yín àbí ṣé bí wọ́n máa ń treat yín yàtọ̀ àbí bákan náà ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin táwọn náà ń ṣiṣẹ́ yìí. iṣẹ́ rí wọn kì í rí wa nírí pé a kì í ṣèyàn rárá wọ́n dẹ̀ nice wọ́n nice kò a kì í jà tíjà bá dẹ̀ wáyé bóyá bá ti pa ẹ̀mọ̀ kò síbi iṣẹ́ tí òun ń sin àgàgà iṣẹ́ yìí ṣé rí kò tiẹ̀ ń síjà láàrin wa ni gbogbo wọn nice gbogbo wọn dá sí wa gan most of àwọn yẹn wọ́n máa fojú wò pé àwọn obìnrin tó ń ṣiṣẹ́ àbí nǹkan kí n ráyè ara wa dẹ́pẹ́ wọn mọ̀ pé ẹni tó bá ti lọ ṣiṣẹ́ ọ̀kadà àbíṣẹ́ mọ́tò àbíṣẹ́ mọ́rúwá ẹ rí kíní kan onírìn ìyá ni àbí kí n ráyè ẹ wò ìdí sẹ́yìn mo lè má dìde látàárọ̀ títí tí ó fi dalẹ̀ tí má fẹ́ tọ̀ báyìí má má gba bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ káàkiri ni pé kí n tẹ̀ sáré wábì kan dúró sí so kò sáyè ranu o àfẹn tó bá ní tí ranu bá wà nú ẹ̀jẹ̀.
bí ẹ ṣe wá wò yẹn ó jẹ́ iṣẹ́ Maruwa wíwà ó jẹ́ iṣẹ́ tó ṣe é gbọ́ bùkátà ilé láì ní ìpalára kankan lọ́wọ́ gẹ́gẹ́ bí òwe. Ó gbọ́ bùkátà kò lè mọ stress wà nínú iṣẹ́ kan. Tó bá ti ṣiṣẹ́ wá sí mi with time things will be easy. Èèyàn máa sinmi ni tó bá ti ṣiṣẹ́ díẹ̀ wá sinmi tó bá ti ṣiṣẹ́ díẹ̀ wá sinmi because of your health. A tún gbọ́ pé iye tí wọ́n ń gbé Maruwa yìí sílẹ̀ fún yín ó lé ní mílíọ̀nù 2. Báwo lẹ ṣe ń ṣe? Èló lẹ ń pa lójúmọ́? Èló lẹ ń dá padà? Báwo ni owó tẹ̀ ń dá padà? Báwo ló ṣe rọrùn sí pẹ̀lú bùkátà inú ilé? Kò rọrùn rárá o but we just have to do it. Tí owó wọn bá ti pé iye tó bá ṣẹ́kù lẹ̀ ìyẹn á gbà bí á dẹ̀ máa lọlé. Kò rọrùn rárá. Ìyá wa, nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ̀yin ti mọ bí wọ́n ṣe ń wa Maruwa tẹ́lẹ̀ ni àbí ẹ ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ àbí báwo ló ṣe rí àti wípé nígbà tẹ́ bẹ̀rẹ̀ àwọn ìpèníjà wo ni ẹ bá pàdé? Ìgbà tí kì í ṣe pé mo mọ̀ wà tẹ́lẹ̀ mo ẹ̀ṣẹ̀ lọ kọ́ ni. Ìgbà tí mo dẹ̀ kọ́ tán oríṣiríṣi challenges ni mo bá ń bẹ̀ tẹ́ pé ẹlòmíì á ní àyà kí lẹ̀ ń wá ìwàkuwà wo lẹ̀ ń wá but ìgbà tí òun ṣàwọn náà fi mí sójú ọ̀nà with time things ó balance tẹ́ pé èèyàn manage rẹ̀ pẹ̀lú ẹ̀ èèyàn náà dẹ̀ máa wash ọ̀tún òsì kí èèyàn má bàa kọlu èèyàn with time things will be easy for us kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló easy but challenges máa ń wà here and there but we still overcome it. Àwọn kálẹ̀ wá ń lọ lójú ọ̀nà bóyá táyà Maruwa ṣèèsì jò àbí plọ́ọ̀gì kan ló kàn ṣe bákan bákan àbí nǹkan kan kàn tiẹ̀ ṣe bákan lójú ọ̀nà ṣé ẹ̀yin fúnra yín ṣé ìtẹ́ lè ṣe fúnra yín ni àbí ẹ dúró ní títì tẹ́ mọ̀ wá àwọn èèyàn tí ó bá yín ṣe àbí báwo lẹ́ ṣe pẹ̀lú àwọn èrò tẹ́ ti gbé sínú Maruwa? For this time tí mo ṣì wà yìí mi tí ní access láti ṣe anything nínú ẹ̀ màá nídìí ẹ̀pọ̀ àwọn èèyàn náà ní láti assist mi lé lórí tàbí kí n lọ sí nearest mechanic kí n lọ pè wọ́n láti bá mi yẹ̀wò nǹkan tó bá ṣẹlẹ̀ ńbẹ̀. Ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti àwọn ọkùnrin táwọn náà ń wa Maruwa pẹ̀lú ẹ̀yin obìnrin tẹ́ ń wà? Ṣé wọ́n máa ń rí yín gẹ́gẹ́ bí ìyá àbí wọ́n máa ń ṣe ẹ ṣàlàyé ìhà tí wọ́n máa ń kọ sí yín? Wọ́n máa ń kọ ìhà tó dá sí wa torí pé wọ́n mọ̀ pé àwọn náà ní obìnrin nínú ilé àwọn dẹ̀ mọ̀ pé kóbìnrin tó lè bọ́ síta láti wá ṣerú iṣẹ́ ó fẹ́ strike balance inú ilé ni wọ́n máa ń kọ ìhà tó dá sí wọ́n dẹ̀ máa ń support wa. Àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn obìnrin tó wà nílé táwọn ò yan iṣẹ́ kankan láàyò láti máa ṣe ẹ gbà wọ́n nímọ̀ràn? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìmọ̀ràn tí mo lè gbà wọn tí ò níṣẹ́ tí wọn ò ní nǹkan kan tán lè ṣe kì í ṣe gbogbo èèyàn ló lè dojú kọ nǹkan téèyàn ń ṣe but ẹni tó bá lè ṣe tó ní heart kó try òun náà máa bá àánú pàdé ń bẹ̀ torí pé kò easy but èèyàn gbọ́dọ̀ jókòó láì má ṣiṣẹ́ kankan. Ọjà tá ń tà nínú ilé mo ní shop tí mò ń ta rice tí mò ń ta drinks but kò gbọ́ bùkátà mi because of the capital tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò gbọ́ bùkátà torí ẹ̀ ni mo tún ṣe padà sí ìdí iṣẹ́ yìí. Ẹni tí ò bá ní nǹkan kan ó máa struggle náà ni ẹlòmíín wà nù wá tẹ́ pé wọn ò tí ì lọ́gbọ́n ò lọ́gbà kẹ̀kẹ́ tẹ́ pé wọ́n ń gbà wà ní tán ti kọ́ tán mọ́ tó dẹ̀ ń gbà wà lọ́wọ́ àwọn tí wọ́n ti gbà pé ókè ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ọjọ́ kan ẹ jẹ́ kí n ṣiṣẹ́ àfèdè tó fi ń maintain life fún wọn tó fi ń take àwọn ọmọ wọn. Èèyàn gbọ́dọ̀ struggle fún life ẹni èèyàn gbọ́dọ̀ sọ pé torí pé òun jóbìnrin kó jókòó kó má ṣe nǹkan kan. Ẹ ṣé gan ni ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá káàkiri àgbáyé. Orúkọ mi ni Mrs. Ojo. Ẹ ṣé gan ni. Ẹ káàsán bọ̀dá. Ẹ káàsán. Ẹ kú iṣẹ́ kú àtàárọ̀. Àtàárọ̀ ni. Ẹ dákun àwọn obìnrin tí wọ́n ń wa Maruwa àwọn lajáde wá bá lẹ́nu láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bí iṣẹ́ yìí ṣe rọrùn sí fún wọn torí pé a rí wípé iṣẹ́ ọkùnrin ni ṣùgbọ́n púpọ̀ nínú àwọn obìnrin àwọn ni wọ́n ti di driver Maruwa. Àmọ́ ìtọ́rọ̀ fi kàn yín ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí union ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti àwọn tó jẹ́ obìnrin yìí
ẹ ṣe rí aníbàṣepọ̀ dáadáa nǹkan kan tó ẹ̀kọ́ ti bọ̀ tí màá sáré kọ̀ rẹ ti lórí ni pé I am a union for now. I am a park manager. I'm not a union. I am a park manager. Ṣé ẹ ráwọn tó jẹ́ àwọn Maruwa wa tó ń jóbìnrin lọ́dọ̀ tí wá ń bí? Ọ̀gá wa fún wọn ní grace kan. Kì í tírìtì wọn bá ṣe máa ń tírìtì àwọn ọkùnrin. Táwọn náà tẹ̀lé bí wọ́n. Bóyá wọ́n jérò gbé ní o. Sẹ́mọ̀ àwọn kan ń tò báyìí, àwọn kan ń jáde, àwọn kan mọ̀ọ́dọ́gbọ́n yìí. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sáwọn obìnrin míì. Àwọ̀ wọn pé obìnrin ni wọ́n jẹ́ ó máa lọ. Tí wọ́n bá gbé kẹ̀kẹ́ dé tó jẹ́ tuntun wọ́n fún wọn ní grace pé tí wọ́n bá dé road ní ìsìnbó ní ìsìnjẹ́ Monday àwọn fẹ́ register tó máa bá register ẹ̀kẹ́ báyọ̀ di bí Friday kan tó lè mọ dà wọ́n láàmú ọ̀ bí ending oṣù tán dé yẹn bẹ́ẹ̀ tó bá jọkùnrin ni ìmúdélé tó ti gbé kẹ̀kẹ́ dé ó register o kò dẹ̀ síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ bọ́kùnrin ṣe ń gba tíkẹ́ẹ̀tì ìjọba 100 naira obìnrin náà gbà 100 naira lẹ́yìn ẹ̀ kò sí problem kankan fún un. ó já sí wípé kò sí pé ìfaranìyàn tàbí nǹkan kan wà níbẹ̀. lórí àwa ọkùnrin wa náà báwa ṣe ń ṣe ń bí nìyẹn. àmọ́ àwọn obìnrin yẹn ṣé bẹ́ẹ̀ ṣe wọ́n ń ṣe pẹ̀lú wọn yẹn ǹjẹ́ àwọn náà ṣé wọ́n ń ṣe nǹkan òwúrí tẹ̀yìn náà rí wípé wọ́n mú oore ń tòótọ́ bóyá wọ́n appreciate ẹ̀ pé àwọn ẹni yìí wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wa àwọn náà ń ṣe gànràngànràn pẹ̀lú yín ṣé bẹ́ẹ̀ yín ṣe ń ṣàpọ́nlé wọn yẹn ṣé bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń ṣe àpọ́nlé yín. ẹ ṣe even though ìkànnù wọn sìn tó bá dé báyìí ní ìṣe máa ní kẹbílẹ̀rì gbogbo wọn fún mi lówó ọdún 100 naira ìgbà tóun máa wá fún mi títí ẹ̀ níbi tí mo dúró sí náà ni 700 naira ló kó lé mi lọ́wọ́ ṣe mọ̀ pé tí àbájọ lájọṣepọ̀ tá a máa ń ṣe fún wọn kò ní lè fẹ́ mí ìmoore wọn nípasẹ̀ owó yẹn ṣe mọ̀ ẹni tó dọwọ́ kú dúró tó ní kéèyàn gbà tó bá jù bẹ́ẹ̀ lọ gbà sí fún yàn náà bí ọ̀rọ̀ Yorùbá gbàrin yẹn ṣe rí. ṣé gan ni àmọ̀ràn wo lẹ wá ní fún àwọn obìnrin ọ̀hún náà gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí. ṣe rí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti ń pọ̀ ní Maruwa dáadáa báyìí kódà wọn tó ń bẹ lójú ọ̀nà wa wọ́n ń ṣe 6 wọ́n á tó 12 wọn lòmí máa ń tọ̀rùn gbági ṣáìdì gbáì àwọn kan máa ń tọ̀rùn sálẹ̀ lọ́dọ̀ mi yẹn náà ibẹ̀ yẹn ibi tèmi mo ní. tí obìnrin tí wọ́n bá rí Maruwa ní kọ́ńpìnì tó dáa tó bá gbé fún wọn wọn ò ní máa gbowó gbọ́múlé láńtà tó ń gbà kiri tó ń useless wọn yẹn mọ́ torí má gbé kẹ̀kẹ́ bóde ìní má pa owó ọjà tá a bá fowó rà owó la fi ń pa ibi tó bá kàn ti ń gba kẹ̀kẹ́ ìmọ̀ràn ilẹ̀ yóò kàn mọ́ bá wa tó fún wọn pé páàkì tẹ́ ń lọ gbé kẹ̀kẹ́ sí ẹ mọ̀ ríra yín rí i pé obìnrin ni mí mo lè torí ìkànnù wọn okùn tí kò jẹ́ káwọn fẹ́ gba obìnrin lójú ọ̀nà wa ìgbà kan obìnrin ti nà mí rí onímọ̀rúwa àwa méjì lò náà sóbìnrin kan lè má wa méjèèjì àfọkàn ó yà aṣọ mọ́ mi lọ́rùn. ó tún jẹ́ ìpèníjà lọ́dọ̀ títí wọn bẹ̀ẹ̀tì láti tó ti ṣẹ̀ ní ojú ọ̀nà ti wá ń bí Adégbàdé gate obìnrin ń gbádùn ju ọkùnrin lọ kò sí páàkì tóbìnrin ò ti máa enjoy obìnrin tó bá wá lò ìkan ni mo sọ fún yín yẹn gbogbo wọn bùn mí ní 100 naira tọmọ yẹn bá débi nísìn mo lè pé èló ló fún mi nígbà tí mò ń gbowó ọdún 700 naira ibi tó ti kó lé mi lọ́wọ́ rè tá a bá ń lé mọ́ wọn ni àwọn náà kọ̀ọ̀kan òun nu wọn ò ní mọ̀ fẹ̀mí ìmoore wọn ń gbádùn ju ọkùnrin lọ irú tíkẹ́ẹ̀tì nísìn táǹtà fún wọn tóbìnrin bá débi nísìn tó ti gbà tó lòun ti gbà tó bá jọmọ tí a rí i pé kò kí ń parọ́ àkọ́kọ́ tá àti ìrí ń ta gan lónìí àfún ní 100 naira ti ṣe yìí ní kàtà gọ́vnà wa ti ṣe yẹn o lè gbà lámúlòkó kó wa ná bí o lè gbà ní total garden tíkẹ́ẹ̀tì yẹn kó wa ná dọ̀ tí wá ń bí. 100 naira yẹn náà ló máa. ìlú ni ó gbà wọn kò possible
eléyìí tó bá dẹ̀ sọnù àwọn obìnrin tó ní ẹ sọ pé sóò lè sọ tó sọ yìí lójú àgbà wo. ẹ ṣé gan ni ẹ ṣé tẹ́ fààyè gbà wá ẹ ṣé gan ni sà. ẹ ká sàn án mà yes ma ẹ kúṣẹ́ mà ẹ jọ̀ọ́ ṣé lè bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá káàkiri àgbáyé mà. Orúkọ mi ni woman sergeant Yétúndé Ògúnníran. ok ma ẹ jọ̀ọ́ mà a wá síta láti wá mọ̀ àwọn obìnrin tó ń wa márúwá àwọn la jáde wá síta wá bá láti wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò gẹ́gẹ́ bí obìnrin nínú ilé pé báwo ni wọ́n ṣe ń wa márúwá àwọn nǹkan tó gbé wọn débẹ̀ àmọ́ a wá rí wípé iṣẹ́ titi yín náà ó papọ̀ mọ́ iṣẹ́ ojú òpópónà òun la ṣe rò pé ká béèrè lọ́wọ́ titi yín náà pé gẹ́gẹ́ bí obìnrin àwọn obìnrin yìí tó ń wa márúwá yìí ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti wọn. Àwọn obìnrin tó ń wa márúwá wọ́n máa ń òbè ju àwọn ọkùnrin lọ torí pé wọ́n mọ nǹkan tó lé wọn débẹ̀ torí pé lójú tèmi mo wò pé iṣẹ́ yìí ò kì í ṣiṣẹ́ obìnrin ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe rí bóyá ló sún ẹlòmíì débẹ̀ wọ́n máa ń òbè wọ́n máa ń ṣe dáadáa. driving wọn náà ní orí pópó ó máa ń wà òkè ju tàwọn ọkùnrin. bẹ́ẹ̀ ni ó máa ń wà òkè. ó já sí wípé wọn kì í fún yín ní problem rárá. àwọn obìnrin ò kì í fún wa ní wàhálà ṣe rárá.